dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olúọmọ Live TV tí ẹ máa ń tẹ̀lé wa lórí àwọn gbogbo fídíò ètò wa tí a máa ń jù sí orí àtẹ ìkànnì yìí. Àtẹ̀yin tí ẹ ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ ètò lórí ìṣẹ̀lẹ̀ àjálù àmọ̀tẹ́kùn sí ìlú Akínlàlú tí ẹ̀mí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tó ti sọnù. Lẹ́yìn tí a ti kàn sí ọ̀dọ̀ àwọn ìdílé tí wọ́n pàdánù àwọn ọmọ wọn sínú ìṣẹ̀lẹ̀ náà tí a sì ti fi ọ̀rọ̀ wá àwọn ará ìlú lẹ́nu wò. A tún gbìyànjú láti kàn sí ààfin ọba kábíyèsí ìránṣẹ́ Ọlọ́run ọba Israel Ìdòwú Olúwàbùsọ́lá Olóyèdé Aboríṣàdé kejì Alákínlàlú tìlú Akínlàlú láti gbọ́ èrò ọkàn. Bàbá ẹ bá kí gbogbo àwọn tí wọ́n ń láǹfààní láti wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńláyé. Mo sì gbàládùra wípé ìbànújẹ́ kò ní sọ̀kalẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ gbogbo wa. Ẹ ṣé o. Kábíyèsí, orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run ọba Israel Ìdòwú Olúwàbùsọ́lá Olóyèdé Aboríṣàdé kejì Alákínlàlú tìlú Akínlàlú. Kábíyèsí, ibo ni ìlú Akínlàlú? Ibo ló gúnlẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà? Ifẹ̀ North. Ibẹ̀ ni Akínlàlú wà. Ìlú Akínlàlú jẹ́ ìlú tó tẹ̀dó pẹ̀lú àlàáfíà tó sì jẹ́ ìlú akíkanjú tó jẹ́ wípé omi tán fi bí wa ní ìlú Akínlàlú omi ìfẹ́ ni. Àtonílé àtàlejò ni Akínlàlú kó mára. Akínlàlú sì jẹ́ ìlú tí kìí lara. Àjèjì lè wá sínú ìlú Akínlàlú kó mọ̀ sí mèremère tí àwọn ọmọ ìlú gan ò ṣe. Èyí ò ní kí Akínlàlú ká ṣe kèéta rẹ̀ tàbí ká mọ bínú rẹ̀. A tún máa dunnú sí ní gbogbo ìgbà ni. So bí Akínlàlú ṣe ṣe àti bó ṣe rí, a fẹ́ fi ìjòyè ọjọ́ mi. Kábíyèsí, ìròyìn tó bá ní lọ́kàn jẹ́ ó kàn wá lára tó sì jẹ́ pé kì í ṣe nǹkan tó jẹ́ tuntun mọ́. Ní àná ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2025, kábíyèsí kí ló ṣẹlẹ̀ gan? Ẹ ṣé mo dúpẹ́. BTS àná ló ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nínú ẹ̀. Ṣùgbọ́n ó tàn kálẹ̀ dáadáa ní ọjọ́ kìíní oṣù kẹwàá which àná tí gbogbo mídíà lè rí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ abàmì tí ó bani lọ́kàn jẹ́ tí mú kí ọba ó bọ́ sí yẹ̀wò òkè tó tó. Akọ igi kìí soje ni wọ́n ní ọba ìsọ̀fọ̀ ní ìgbọ́dọ̀ tí mo wà ní ọ̀fọ̀. Torí àwọn bàbá wa ní ojú tó ń pa ojú gbà ẹ̀ ni Òwe ní ipa fún wọ́n ní kábíyèsí. òwe ló ń pa fún mi. Ẹni tó bá sì ń bá yàn jà tó wá rí ọmọ olúwa ẹ̀ tó fún un lóúnjẹ kò bá yàn jà. Ẹni tó yẹ kí èèyàn mọ kí kó máa kì nírú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó nífẹ̀ẹ́ ẹni tó yọ pa tiẹ̀ tọmọ ẹni kò nífẹ̀ẹ́ Ọ̀tá ẹni nì. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó ti ń rúgbó ṣùgbọ́n èmi ò gbọ́. Ìgbà tí màá gbọ́ sí ó ti bọ́ sórí. Ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ yìí mo rò pé àwọn ọmọ kan bí mo ṣe gbọ́ torí mi ò tẹ̀lé wọn lọ bẹ̀ nínú ìlú Akínlàlú bí ọmọ yìí wọ́n dẹ̀ jọ ọmọ líle lóòótọ́ tó jẹ́ wípé lóòótọ́ Akínlàlú ló bí wọn ṣùgbọ́n a mọ̀ pé wọ́n le nítorí tó dẹ̀ jẹ́ wípé Akínlàlú gan ò fi ojú wọn balẹ̀. Mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwa gan wá wọn l'Akínlàlú. Àwọn ọmọ yìí ni wọ́n ní wọ́n lọ ṣe láabi kan níbi oko olóko láti lọ jí kòkó. Wọ́n ní lẹ́yìn èyí
ni ẹni tí wọ́n jí nǹkan rẹ̀ ránṣẹ́ pé Àmọ̀tẹ́kùn pé wọ́n jí nǹkan òun o. Bí mo ṣe gbọ́, wọ́n ní nígbà tí wọ́n fún wọn ní information yẹn ní tòótọ́, àwọn 4 ni wọ́n fún wọn ní information tó dẹ̀ jẹ́ wípé bọ́n ṣe fún wọn ní tòótọ́, wọ́n ní wọ́n rí wọn. Ní bó dẹ̀ ṣe rí wọn, wọ́n ní ọwọ́ ba 2 nínú wọn. Ṣé nínú oko àbí lẹ́yìn ìgbà tó kúrò? Nínú oko. Wọ́n ní bí wọ́n ṣe rí wọn tí wọ́n dẹ̀ mú àwọn méjèèjì yẹn, wọ́n ní àwọn Àmọ̀tẹ́kùn tó wá gbé wọn sórí báyìí pé kán máa gbé wọn lọ, ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti jọmọ líle, wọ́n ní wọ́n sá bá àwọn yẹn fa wàhálà ìyẹn nígbà tán dé ibi ilé wọn ní Akínlàlóńbí. Nígbà tó ń kúrò lóko torí pé ojú ti dé gbàgbàgbà. Wọ́n ní wọ́n bẹ̀ sí drag ẹ̀ pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn tó di wípé bí mo ṣe gbọ́ pé wọ́n gba ìbọn ní ọwọ́ wọn. Wọ́n dẹ̀ sọ báyìí pé wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọn, so anybody ò mọ anything mọ́ ní kíní. Èmi dẹ̀ ní mi ò gbọ́ anything, wọn ò sọ anything fún mi, wọn ò report fún mi wípé nǹkan báyìí ó ṣẹlẹ̀. But ní on the 30th tí mo wà ní palace níbí, bàbá wa onírìṣà wọ́n rán àwọn ọba Onígbó níṣẹ́. Mo ṣe ń dénú palace, mo dé palace ní 1:30. Ìgbà tó máa tó 5 minutes after tí mo dé ni mọ́tò yẹn ló lọ. Lójú mi sálè tó mọ́tò kan lọ bẹ́ẹ̀ nìkan. Ẹ̀kan ló gbúrò pé ó so ìkànnì olóyè mi Sífàṣálú ló wá pè mí pé kábíyèsí àwọn Àmọ̀tẹ́kùn ti dé o, wípé àwọn nǹkan ṣẹlẹ̀ ọ̀rẹ́ fẹ́ máa lé o pé kíní kan o. Mo ti Sífàṣálú sọ fún Àmọ̀tẹ́kùn fún wa ní ààfin báyìí ká máa bọ̀ kán wá rí mi. So according to táwọn náà wí, ọ̀nà dá wọn padà ní kó tó di wípé àmọ́ wí àdúgbò ti ń ta kí ló ṣẹlẹ̀. Mi ò lè lé bẹ́ síta kí n mọ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Sí Bàdà òun náà wá sáàfin, wọ́ Bàdà gbéra báyìí bí táwọn tí mo ń gbàdúgbò yẹn mọ̀ lọ́bẹ̀. Ní tó bá ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀. Bàdà tó débẹ̀, Ọlọ́run ló yóò gan fún rẹ̀ torí pé náà jọmọ ọkùnrin ni wọ́n ti pààyàn. Ṣé àwọn ọmọ líle ló pa Àmọ̀tẹ́kùn? No, àwọn ọmọ àṣìṣe àwọn pé kíní, mo rò pé bí wọ́n ti ń drag wípé àwọn ọmọ tí ilé tí wọ́n ti fẹ́ ṣe nǹkan yẹn ìyẹn ò clear mi dáadáa, tí wọ́n ti lọ mú àwọn ọmọ yẹn, bóyá mo rò pé ń drag kan bẹ̀ náà ti súùtì ọmọ ìlú kan. So bọ́sọ̀ wá súùtì ọmọ ìlú pé kíní kan tí yẹ bolómi ti pè mí pé wọ́n ti súùtì ọmọ ìlú kíní kan pé kí ló pé kíní kan wàá rò wípé gbẹ̀yìn sọmọ àlè tó yóò sì burú. So wípé bọ́rọ̀ ìṣe ń lọ bí kíní kan pé àwọn ò ní fẹ́ gbà bó ṣe ń lọ kíní kan làwọn náà lókè káwọn fún blọọkì ọ̀nà ibi tó ti di wàhálà ni. Ṣé àwọn Àmọ̀tẹ́kùn ò mọ wọn dá wọn tí wọ́n fẹ́ lọ arrest mọ̀ kó tó di pé wọ́n lọ yìnbọn lu àwọn innocent ọmọ ìlú? Ọ̀sẹ̀ wọn láti dá wọn mọ̀ náà, síbí àwọn náà jọ ní kanasa ti mọ ojú wọn tẹ́lẹ̀. Kábíyèsí, kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? Gẹ́lẹ́ tí ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olórí ìlú, èmi náà ti gbìyànjú, mo mú ẹ̀rọ ìléwọ́ mi, mo bẹ̀rẹ̀ sí pé àwọn tó yẹ kí n pè wípé nǹkan tí ń ṣe mí nílùú Akínlàlóńbí kan gbà mí. So wọ́n dẹ̀ ń gbìyànjú. Lọ́jọ́ yẹn gangan ni DPO ti Ìfẹ̀nọ̀tìbí ló kó àwọn ọlọ́pàá wá. Wọ́n dẹ̀ sí wá, àwọn náà lọ fíṣítì àwọn kọ̀ọ̀kan, wọn ò rí ẹni pé nǹkan báyìí pàmò báyìí ló lọ tàbí nǹkan báyìí, but wọ́n lè rí oníkan lọ kán bá àwọn kán lọ inspect everywhere káwọn tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n dẹ̀ ṣí bẹ́ẹ̀ bí tèmi náà rí fídíò yẹn fúnra mi. So ìgbà tí ọ̀rọ̀ yẹn lágbára báyìí, èmi fúnra mi gbéra láàfin, mo láti tẹ̀lé àwọn ọlọ́pàá lọ sí station wọn láti make àwọn report kọ̀ọ̀kan, àwọn tó yẹ kí n tó fẹ́ mo ti ń pè tí mo ti ń ṣe àwọn iṣẹ́ lórí ẹ̀. Ṣùgbọ́n gbogbo ògo wá jẹ́ ti Ọlọ́run. Mo rò pé nígbà tí ọ̀rọ̀ náà le tó lágbára gan,
tí àwọn ìròyìn jáde wípé àwọn ọmọ mi pé agbébọn ni wọ́n, bandit ni wọ́n, kìíní kankan mo wá yarí láyé kò sọ́wọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ lè fi gbáyà lákẹ́là gbogbo wọn ìsọ̀lẹ̀ tó bá jẹ́ wípé gbogbo wọn ò ti gbọ̀nà àtijọ́ àti mú wọn lọ ohun tá à ń rí nǹkan ńlá bàbá wọn. Kábíyèsí, kí wàá ní ọ̀rọ̀ tí àwọn Àmọ̀tẹ́kùn sọ, ṣé láǹfààní láti bá wọn. ń bọ̀rọ̀ bọ̀ náà ni so nígbà tí ọ̀rọ̀ yẹn tó lágbára gan ní àná pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Imperial Majesty bàbá wa Ẹnìtàn Babátúndé Ògúnwùsì Ọọ̀ni Òrìṣà wọ́n ṣe gbọ́ wọ́n tẹ̀ wọ́n lágbo wọ́n dẹ̀ ní ká gbé ìgbésẹ̀ kan mọ́ kíá. Àwọn ọmọ mi ń protest ní express so àwa ọba lórí igbó àwa bá wọn lánàá wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn, wọ́n sọ gbogbo tó ń dùn wọn gbogbo pátápátá and from there àwọn ọ̀dọ́ orí àwọn kan ti lọ láti mọ gbígbéṣẹ́ kọ̀ọ̀kan tó yẹ kán mọ gbé nínú wọn, àwọn tí olórí ọ̀dọ́ yàn láti ṣojú wọn àwọn yẹn náà àpò wọn sínú mọ́tò àgbà ọ̀nà Òṣogbo. Ìgbà tá a dé Òṣogbo gọ́vnà ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti sọ wípé gbogbo ohun tó bá pé gbogbo tó kò ṣẹlẹ̀ àwọn ò fẹ́ gbọ́ wàhálà ní ìlú Akínlá gbogbo tí kò mọ̀. Àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìgbìmọ̀ àṣẹ nípa ti kíní gọ́vnà ti pè wọ́n ní Àmọ̀tẹ́kùn ní wọ́n ti pè bẹ́ẹ̀ ni wọ́n ti pè gbogbo wọn pé láti get to report lọ́dọ̀ wọn so àtàwọn àtẹ̀mí àti àwọn ọba wa lórí igbó àti ọmọ wa tó jẹ́ ọmọ ìlú yìí tó jẹ́ party chairman Adésóyè so agbéra pẹ̀lú àwọn ọ̀dọ́ a lọ sí ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn deputy speaker of Osun state Lóyèọdé so náà ṣe takuntakun látàárọ̀ láti ìgbà ló tẹ̀ ti kú bọ̀ ó náà ló ń sáré kiri kìnìún kan a dẹ̀ débẹ̀ ìgbà tá a débẹ̀ a sọ̀rọ̀ so àwọn náà sọ oríṣiríṣi bí ó ṣe jẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí kò rí bẹ́ẹ̀ àtakò wọn pé ilé ò rí bẹ́ẹ̀ bó ṣe rí rè tí àwọn ọ̀dọ́ náà dẹ̀ ń fi ìpínlẹ̀ wọn hàn pé bó ṣe rí wọn tó ṣàgbọ̀ sọ̀tàn tó gbọ́ sósì wípé àwa ṣe rí bẹ́ẹ̀ kò sí wàhálà àwa ti kọ orúkọ àwọn tí a rí tá a mọ̀ wípé àwọn yìí ni owó tá a dá mọ̀ tán wá sínú ìlú láwọn Àmọ̀tẹ́kùn yìí. Bẹ́ẹ̀ ni àwọn yẹn tó bí mélòó. pé kíni àwọn tí ọmọ wa lè dárúkọ tán mọ̀ ọjọ́ mẹ́fà àjẹkọ orúkọ wọn so tó dẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ dárúkọ wọn mi ò tiẹ̀ mọ̀ lórí but mi ò mọ̀ lórí bí àwọn bíi mẹ́fà lẹ dá mọ̀. bí àwọn mẹ́fà mi ò dá wọn mọ̀. a jẹ́ pé àwọn tí wọ́n jìra ogun wọn ju bíi mẹ́fà yẹn. no wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tí àwọn ọmọ wa dá mọ̀ nínú wọn mẹ́fà yẹn ló lè dárúkọ. láì ṣe pé wọ́n roko ogun. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ó ti di pé wọ́n ti dá mẹ́fà yẹn mọ̀ nínú wọn ok tó bá ti rí bẹ́ẹ̀ gbà yẹn orúkọ tá a dá mọ̀ rí tí ó jẹ́ pé ọ̀rọ̀ ìfi bó ṣe rí àwọn yìí a fẹ́ ìgbésẹ̀ nípa òfin ní kánmọ́nkíá jìyà tó tọ́ tó yẹ kán jẹ lábẹ́ òfin. ó téèyàn mélòó tí ẹ̀mí rẹ̀ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. ìròyìn gbé pé mẹ́ta ni ṣùgbọ́n nínú àánú Ọlọ́run mo dúpẹ́ Olódùmarè tó nígbà tí a dé ọ̀dọ̀ àwọn Àmọ̀tẹ́kùn lánàá àwọn ọmọ mi tán tó kó sí inú sẹ́ẹ̀l pẹ̀lú ìrànlọ́wọ́ gọ́vnà so gọ́vnà ní pé bá wọn filẹ̀ Lóyèọdé náà wà níbẹ̀ tí lórúkọ gọ́vnà tí Lóyèọdé ìyẹn deputy speaker of Osun state wọ́n sign tèmi náà dẹ̀ sign pé láti ṣe ìfipòlùkù nínú àlàáfà pé láti kó àwọn ọmọ mi jáde ní àná so àwọn tó wá jẹ́ pé wọ́n lọ wọn bàtà wá jọ́sọ̀ sọ wípé àwọn mẹ́ta ni wọ́n kó lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n nínú ògùn Ọlọ́run ìkan jí nínú àwọn mẹ́ta yẹn ìgbà tí mo wá gbà wọn tí àwọn ọmọ mi jáde tán tán àwọn mọ́tò pẹ̀lú mi mo wá ní èyí tí ẹni ẹ lọ gbé lọ sọ́spítù yẹn tó jí mọ́ṣúárì yẹn mo fẹ́ fojú kan fúnra mi so a dẹ̀ lọ sí ibi tí ó wà mí fẹ́ dárúkọ torí ààbò ní Òṣogbo lọ́sítà gbé sí bàtà débẹ̀ nǹkan pàtàkì kọjá abẹ́ ní ilé mo mọ́ra mò ń kéwì. àmọ́ méjì ni ẹ̀mí tó lọ so ọmọ yẹn báyìí láwọn tó wà ní critical condition tó lágbára báyìí àwọn méjì ló jẹ́ pé wọ́n wà ní condition tó lágbára ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run pé pẹ̀lú rẹ̀ mo sì ń gbá lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run bá mi ṣe wọ́n ti ń
gba ìtọ́jú tó péye wọ́n dẹ̀ ti ń wà dáadáa. Àwọn tó fara ṣìṣe wọ́n á tó 9 àbí wọ́n tó 9 láwọn tí ìbọn bá wọ́n fara ṣìṣe. Àwọn tó wá jẹ́ pé Ọlọ́run fẹ́ràn Akínlàlú even bàbá sì lè kà wọ́n tán torí wọ́n tó ń fọ́ ọmọ mi kan àmì tó jẹ́ pé Ọlọ́run ló tó ṣàánú mi náà ibi tí àwọn kan yẹn ṣiṣẹ́ bọ̀ tọ́lọ́run ti gba gbogbo láyé tiẹ̀ kò jẹ́ kí ni penetrate so ọ̀pọ̀lọpọ̀ ló ṣìṣì gan. Kábíyèsí ṣé àwọn ọmọ tí àwọn ọmọ Àmọ̀tẹ́kùn ṣe ìkọlù sí ṣé wọ́n dìhámọ́ra ohun ìjà ni. Wọn ò dìhámọ́ra ìjà wípé torí wọ́n dojú ìbọn kọ irọ́ kò sí tó jọ bẹ́ẹ̀ pé wọ́n dojú ìbọn kọ wọ́n kò sí tó jọ bẹ́ẹ̀. Àwọn tó sojú wọn nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ńgbà yẹn tó jẹ́ àwọn tó wà ń ta ńgbà yẹn kò sí tó jọ wípé àwọn kó ìbọn pé kẹ́ni kan ṣùgbọ́n àwọn bàbá sọ pé ara ìjà yìí wà so ìgbà táwọn ti rí wípé wọ́n ti yin àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn níbọn so ètò orí kú mọ̀ yóò mú kú mọ̀ ńlẹ̀ èyí tó ládàá yóò má dà wọn tiẹ̀ mú tó kíní but ẹni tán náà wọ́n bá pé ẹ mọ̀ pọ̀ mọ́ wa ẹ mọ̀ sí kíní kan mo rò wípé ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣé àwọn ọ̀dọ́ nìkan ni wọ́n bá ìfarapa yìí lọ? Àwọn ọ̀dọ́ ni. Kábíyèsí kí ni ìgbésẹ̀ tẹ́ fẹ́ káwọn ìjọba ó gbé ọgán àti Akínlàlú fẹ́? A ti sọ̀rọ̀ pẹ̀lú wọn mo dẹ̀ fẹ́ ká yí àdéhùn wípé àwọn tí òfin ò fààyè gbà á pé ká ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa ohun tó fi ń gbà ní wípé tá a bá ti mú ẹnikẹ́ni tá àfúrásì bí ọ̀daràn ká fà lé àwọn ìjọba lọ́wọ́ so a dẹ̀ ti ń bẹ ìjọba pé àwọn tá a mú orúkọ wọn ìjáde kán jọ ohun tó tọ́ ìdájọ́ tó tọ́ a fẹ́ gbà lórí wọn ká mọ̀ wípé wọ́n jẹ̀yà tó tọ́ lórí ẹ̀ tá a fojú rí báyìí wọ́n dẹ̀ ṣèlérí fún mi wípé bó ṣe máa rí òun náà nìyẹn ẹ lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀ mọ́ agbára Olódùmarè a ti gbé ìgbésẹ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ méjì kan mo ti ń bọ̀ ní ìṣẹ́ tí ń pè mí látàárọ̀ ìpàdé àwọn ọba náà ni mo wà kò dẹ̀ sí nǹkan míì lórí àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ni àwọn bàbá sọ pé ojú ni alákàtúntò máa ń sọ́rí so àwa fúnra wa nìsín a ti ń dá ọgbọ́n àtinúdá tiwa láti protect ìlú wa láti protect àwọn ọmọ wa tí wọn bí òfin ní ṣẹlẹ̀ mọ́ láíláí gbọ́dọ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́. Ìgbésẹ̀ ọ̀lẹ́ ti ń gbé láti pẹ̀tù sí àwọn ọ̀dọ́ nú wípé kí wọ́n mọ̀ yàrá. Mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ọ̀dọ́ ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ju wọn náà dẹ̀ ń tó ọ̀pọ̀lọpọ̀ wípé ọba àwọn èsì pé mo lọ gbàbọ̀dẹ̀ tàbí nǹkan kan wà tí ó jẹ́ wípé mo fẹ́ jèrè inú kẹ́mi wọn máa bọ́ àwọn náà ni bẹ́ẹ̀ nìkan bá ṣe hé èsì mi nìsín àwọn náà gbìjà mi àwọn náà ibi gíga mi tí mo ń wò lọ́la tí màá jẹ mo ti jẹ láyé àwọn ọmọ tó ń wò nípò ògo mi tí màá mọ fi yan gàn kán mọ̀ dá sọ̀rọ̀ mi so mo ń bá wọn sọ̀rọ̀ pé kẹjọ a fi aróyaró ìjẹkaró tán ṣùgbọ́n irú àwọn tán dá gbogbo dèèyàn ilẹ̀ dandan ni kí ìlú ká ṣiṣẹ́ lórí ẹ̀ ká rí wọn tá a bá rí wọn ká fà wọ́n lé ibi tó tọ́ lọ́wọ́ láti ṣe nǹkan tọ́ lórí wọn. Mo ń fi àkókò yìí mo fi ń rọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun gọ́vnà Adélékè Adémọ́lá àti gbogbo ẹ̀ka-jẹ́ka wọn kánjọ bẹ́ẹ̀ ni kí wọ́n mọ̀ wípé àwa náà ni àwọn bẹ́ẹ̀ ni tí ò bá dẹ̀ sí pé bóyá pé àwa náà sọ pé ìka wa rèé mo mọ̀ pé wọn ò ní rí kankan tà. tí bàálà bàálà. bá a sì yóò bá ṣe kí ni bàálà fẹ́ lá so ìdí nìyí tó jẹ́ pé mo fẹ́ kán mú ọ̀rọ̀ wa lọ́kùnkúndùn dáadáa kò wọ́n jẹ́ nígbà tí a bá jẹ́ pé bá nídìí wa làwọn náà máa wá sọ́dọ̀ wa tọ́tà náà bá nídìí wọn wọ́n dìde sí wa mo dẹ̀ ń fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ wọn torí gọ́fìnà ṣe dáadáa a gbọ́dọ̀ tanra wa gọ́fìnà pè mí wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn gan ni wọ́n jẹ́ kó ọ̀rọ̀ yìí kó rọrùn dáadáa bí ó ṣe rí ìtúgbò ẹ̀ fi lọ bí ó ṣe lọ wọ́n fa àkókò yìí rọ̀ wọ́n ibi tí àwọn nǹkan yìí tó ṣẹ̀ sí kán bojú àánú wò mí ń bẹ̀ ọmọ tó wà lọ́sípítù àti mọ̀ yìí tá a bà jáde ń bẹ̀ tán bá sì ń kọ́ àwọn tó tì sí láti ní kan báyìí gbogbo tá a ti lọ báyìí kì í sọ 3 million ló ti lọ
báyìí pẹ̀lú àwọn tó ṣèṣe, àwọn tó sì wà ní kómà lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo sì gbọ́ Ọlọ́run gbọ́ pé Ọlọ́run ṣàánú mi kò ní jẹ́ kí wọ́n kú, àwọn náà wà bí àti ìmọ̀ títí à ń bá lọ. Kán dìde fún wa fún ìtọ́jú wọn, kán dẹ̀ dìde fún ilé tí méjì ti lọ yìí, kò sí náà fẹ́ fún wọn tó làbí ọmọ wọn, kíjọba náà kán wojú àánú, wọ́n ṣe mí láàánú lórí wọn. Ohun tí wọ́n bá lè ṣe fún wọn kàn fi ní gbàgbé pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tán ránṣẹ́ wọ́n ṣàṣemọ́ṣe, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìdílé yìí ọwọ́ wa ò kúrò ní ibẹ̀, èyí á tún jẹ́ ayọ̀ fún mi. Tán bá lè ṣe bẹ́ẹ̀ inú mi á dùn, tán bá lè ṣe bẹ́ẹ̀ màá sì láyọ̀ púpọ̀. So mo dẹ̀ ń fàkókò irọ́ wọn wípé ìlú Akínlàlú kò sí ẹni jàgídíjàgan nílùú Akínlàlú o, kò sí tó ń jẹ́ wípé gbọ́n mi sí omi ò tó nílùú Akínlàlú, gbogbo ọmọ Akínlàlú wọ́n sì sí ọ̀daràn. ìlú Akínlàlú ò sì ṣòdì sí ìjọba. Irọ́ o, àfìgbà kan ṣe rí. So ẹ ṣé, mo gbàdúrà lórúkọ Ọlọ́run tó dá gbogbo wa, ní rìn àrìnfẹsẹ̀ sí o. Ìlú Akínlàlú àwọn omi tó ń rú lọ́wọ́lọ́wọ́ yìí Olódùmarè yóò jẹ́ ó tóòrò fún gbogbo wa. Mo bẹ̀ Olódùmarè nínú àánú ẹ̀, ìdílé tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ táwọn ọmọ wọn lọ sí, Olódùmarè tí í tuni nínú kó bá ń tù wọ́n nínú. Ọlọ́run Olódùmarè tí í rọ̀ ni lọ́kàn kó bá ń rọ̀ wọ́n lọ́kàn. Ọlọ́run tó wá mọ ètò ju àwa tá a ní ètò lọ, ètò rere tí Ọlọ́run ní fún ìdílé yìí nínú ògo, Olódùmarè kó bá ń yọ̀ǹda rẹ̀ fún wọn. Àwọn tó wà ní ilé ìwòsàn, Ọlọ́run Olódùmarè kó bá ń dáwọ́lé wọn. Àwọn tó jẹ́ wípé wọ́n wà wánú ìlú náà, ọlọ́mọdé àrí wàhálà mọ́, ká mọ́ rí ìdààmú mọ́ láàrin àwọn ọ̀dọ́ nílùú Akínlàlú, kí n má tún rí bànújẹ́ mọ́. Ohun tí tó mọ̀ bá sáyọ ìyẹ̀wù lọ sunkún wọ́n tún dé bá mi lórí ayé wọn mọ́. Àánú orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè tó jẹ́ kó máa dé bá wọn. Ohun rere gbogbo tí ayé òun kálukú pè fún Ọlọ́run kó bá ń yọ̀ǹda rẹ̀. Ẹ̀yin náà tẹ́ wá tẹ́ jẹ́ oníròyìn, ní ṣiṣẹ́ ṣe o, ní síwì ní ṣiṣẹ́ o. Ohun rere tọ́lọ́run ní fún ọlójú tẹ̀ ń lọ́wọ́, lágbára Ọlọ́run kan yóò balẹ̀ o. Mo wá gbàdúrà fún Nàìjíríà lápapọ̀, àlàáfíà wa Nàìjíríà kò ní di fíafíà, ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní bàjẹ́, ayé ẹnìkọ̀ọ̀kan kò ní bàjẹ́, ọ̀dẹ́ ẹnìkọ̀ọ̀kan kò ní bàjẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Olúwa máa la fẹ́ máa gbọ́. Olúwa máa fẹ́ gbé sọ́ọ̀nù.